3. Chapter 3 máa mú wa láti sọ ìtàn díẹ̀ nítorí nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ìwé Ẹ́sítà mo sọ fún wa wípé Ọlọ́run ní plan ní ìwé Ẹ́sítà Sátánì náà ní plan títí ẹ̀ ṣá rántí pé mo sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Ọlọ́run ní ètò láti jẹ́ kí olùgbàlà kó wá sáyé. Júùsì ni olùgbàlà yìí o láti ilé Dáfídì ló mọ̀ sí wá. Sátánì sì mọ̀ wípé tólùgbàlà yìí bá dé Ọlọ́run mọ̀ ti sọ pé ọmọ ẹ̀ máa búrúdì orí òun ọmọ ẹ̀ mà ló máa ṣe wọ́n ti pé mo sọ ń gbàtà fẹ́ bẹ̀rẹ̀ ìwé Ẹ́sítà Genesis chapter 3 verse 15 tàbá rántí ìwé Genesis orí 3 ẹsẹ̀ 15. Èmi ó sì fi ọ̀tá sáàárín ìwọ àti obìnrin náà àti sáàárín irú ọmọ rẹ àti irú ọmọ rẹ̀ òun ò fọ́ ní orí. So Sátánì ti mọ̀ pé ọmọ tó ń bọ̀ yìí ló máa fọ́ òun ní orí. So ọ̀nà wo lòun fẹ́ gbà kí ọmọ yìí kó má wá sáyé kó di pé wọ́n ní ibi ṣùgbọ́n lòun sọ pé ó máa ti pàṣẹ Dávidi wá ni Dávidi sì rè Júù ni. So tá bá lè pa gbogbo ilé Júù tá bá lè parẹ́ báwo ni olùgbàlà náà ṣe máa wá sáyé. Á jẹ́ pé Ọlọ́run tó máa lọ wá àwọn míì tó máa lò ní. So àwa sọ Ọlọ́run tí onírọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ló pa Ọlọ́run nìkan ló ní final say. Kò sí ìkankan téèyàn kankan lè ṣe àfi tọ́lọ́run bá gbà láyè láti ṣe. So a rí ní chapter 3 wípé nígbà tí Ọlọ́run ti gbé Ẹ́sítà dìde tí Ẹ́sítà ti dórí oyè nítorí Ọlọ́run fẹ́ lo Ẹ́sítà ní tọ́lọ́run ti gbé dìde Sátánì náà make sure wípé òun lo ọba láti gbé Hámánì láti gbéjà. Nítorí tí Hámánì ò bá sí nípò kò sí ọ̀nà tí Hámánì fẹ́ gbà láti fi pajú òun. Nítorí ẹ̀ ni Sátánì ló ṣe jẹ́ kí òun náà kí Hámánì kó wá di ọ̀rẹ́ ọba ọba wá gbé Hámánì ó wá gbéjà. Tá bá ka chapter 3 a rí ní verse 1 tó ní Bible máa introduce Bible sọ pé Hámánì yìí o ara Ágágì ni ǹjẹ́ arántí ẹ tó ń jẹ́ Ágágì ṣàrántí ní 1 Samuel. Bẹ́ẹ̀ni. Chapter 15 ṣàrántí wípé Ágágì nígbà tó Ọlọ́run sọ pé kí Saul kó lọ pa gbogbo àwọn ará Amalekite kó lọ pa wọn run pátápátá. Nígbà tí Saul débẹ̀ tí Saul mú ọba wọn tó kó àwọn ẹran tó dáa tó kó wá tí Samuel lọ bá wípé mo ti ṣiṣẹ́ tọ́lọ́run rán mi Samuel sọ pé rọ lù pa ká ló pa gbogbo nǹkan tọ́lọ́run ní kó lọ pa àti èèyàn àti ẹran irú àwọn ẹran tí mò ń gbọ́ àti ọba wọn tó mú wá yìí ó ní ọba wọn òun kàn dá ọba wọn sí ni àtàwọn ẹran tó dá ń bẹ̀ pé kò lè ti ṣe sacrifice. Well, anyway, to cut the long story short, àmọ́ pé torí ẹ̀ lọ́lọ́run ṣe gba ìjọba lọ́wọ́ Sọ́ọ̀. Mo sì ti sọ fún wa ìdí tọ́lọ́run ṣe sọ pé kán lọ pa àwọn Amalekite. Ṣàrántí pé mo ti sọ fún wa lórí òkè. Ẹni tí ò bá mọ̀ ẹ lọ ka Deuteronomy 25 láti 17 títí lọ dé 19. Ẹ máa rí nǹkan táwọn Amaleki ṣe tó fi jẹ́ pé ó dùn Ọlọ́run. Láti ìbẹ̀rẹ̀ ni àwọn Amaleki ti jẹ́ ọ̀tá fún èèyàn Ọlọ́run. Ọlọ́run fún rẹ̀ gan sọ ó ní ó ní Jacob have I loved Esau ni mo kórìíra pé mo fẹ́ràn Jacob ṣùgbọ́n mo kórìíra Esau nítorí pé Esau iṣẹ́ Sátánì ló máa ṣe ṣùgbọ́n Jacob ló máa ṣe èèyàn Ọlọ́run. Láti ìbẹ̀rẹ̀ lọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ nítorí ṣe mọ̀ pé ọmọ Esau ló bí Amalek. Mo fẹ́ rán wa létí ìtọ́ka lè mọ ìdí tí Hámánì tó fi kórìíra àwọn Júù tó ṣe fẹ́ kàn pa àwọn Júù mo fẹ́ ká mọ ìdí ẹ̀ ni mo ṣe rán wa létí gbogbo àwọn kinní yìí. Ṣé a rántí sáyé pé ọmọ Ísọ̀ òní Amalek alẹ́ Tímnà ló bí ọmọ tó ń pè ní Amalek so generation ẹ̀ òní Amalekite. So gbogbo ọ̀nà tán bá ti rí láti pa àwọn èèyàn Ọlọ́run òní wọ́n máa ń ṣe ní gbogbo ọjọ́ ayé tiwọn. Tí bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe sọ pé kí wọ́n pa wọ́n rẹ́ pátápátá sódà tí irú kan tó tún ṣẹlẹ̀ ní Ẹ́sítà chapter 3 yìí kò ní í ṣẹlẹ̀ torí gbogbo ìgbà tá a bá ti rí àwọn tó ṣì wà nínú àwọn Amalekite yẹn wọ́n máa jẹ́ wàhálà fún àwọn èèyàn Ọlọ́run ni
so Hámánì ó jẹ́ ará Agagi descendant Agagi ọba èyí tí Saul tó dá sí òun ni. So Hámánì ti ní àwọn Júù sínú, so ó yí sì fún Sátánì láti lo Hámánì, ó yí sì fún torí pé àwọn Júù ni wọ́n wá pa àwọn èèyàn wọn, so ó ti ní àwọn Júù sínú. Ní ìwà nígbà tá a ṣe Esther chapter 2 ní last week ní verse 5 ẹ̀ Esther chapter 2 verse 5 ẹ rí i pé Mordecai ó sọ pé ọmọ Kísì tí Bible bá ń pe orúkọ bàbá fún yàn Bible fẹ́ ká fi rántí ni. Ó sọ pé Mordecai ọmọ Kísì ṣẹmẹ tó ń jẹ́ ọmọ Kísì ṣàrántí ẹ tó ń jẹ́ ọmọ Kísì. Kish. Yes, I see. Kish, the King Saul was the child of Kish. King Saul, God bless you, ma. King Saul, ara Benjamin, Shema, God bless you, ma. Ṣẹ̀rántí. Mordecai, ọmọ ilé Saul, Mordecai ti wá. Hámánì, ilé Agagi ló ti wá. Ṣé rí pé ìjà ìrandíran ti wà láàrin wọn? Ìjà ti wà láàrin wọn. So Sátánì wá rí pé Hámánì yìí ni mo lè lò láti pa àwọn Júù, láti pa àwọn òun pátápátá. So nígbà tí Ọlọ́run tí ọba ti wá gbé Hámánì tó ti fún ní ipò, Hámánì ó wá dẹ́ sí gbogbo èèyàn kúnlẹ̀ tán forí balẹ̀ fún. Ṣùgbọ́n Mọ́dékàì sọ pé láyé òun ò ní forí balẹ̀ fún. Nítorí Sọ́ọ̀lù gbà kárí pé Sọ́ọ̀lù ò forí balẹ̀ fún Ágà ká ló ti para Ágàgì nígbà yẹn kò ní sí gbogbo wàhálà yìí pé títẹ̀kì tí Sọ́ọ̀lù ṣe èmi náà ò ní ṣe mi ò ní forí balẹ̀ fún ọ. tó wọ́n mọ ibi tó ti wá ó mọ̀ wípé Mọ́dékàì Júù ni ó sì mọ̀ wípé ọmọ Kíṣì ni bẹ́ẹ̀ sì ni Mọ́dékàì náà mọ̀ wípé Hámánì òun náà ọmọ Ágàgì ni. So ìjà ìrandíran yẹn ó ti wà ní àárín wọn torí ẹ̀ ni Mọ́dékàì ṣe kọ̀ láti forí balẹ̀ fún Saul fún Haman. So mo kàn fẹ́ ká bẹ́ẹ̀ ni mo fẹ́ ká ṣó yé wa sẹ́mi yè ṣé sórí yẹn ò pọ̀ jù mo fẹ́ ká understand ẹ̀. So torí láti bẹ̀rẹ̀ ni Ọlọ́run ti sọ wípé ẹ pa wọ́n run tàbá ẹ bá mi ka Exodus 17:14-16 ní kíákíá mọ̀ ní Yorùbá ìwé Exodus 17:14-16 ẹ bá mi kà. 17:14-15 Olúwa sì wí fún Mósè pé kọ èyí sínú ìwé fún ìrántí kí o sì kà á ní etí Joshua nítorí tí èmi ò pa ìrántí Amálẹ́kì run pátápátá kúrò lábẹ́ ọ̀run. Mósè sì tẹ́ pẹpẹ kan ó sì sọ orúkọ rẹ̀ ní Jèhófà nísì. Ó sì wí pé Olúwa ti búra Olúwa yóò bá Amálẹ́kì jà láti ìrandíran. Hallelujah. Olúwa ti búra kó mọ bá wọn jà láti ìrandíran. Ìgbà torí ọ̀rọ̀ Amálẹ́kì lọ́lọ́run ṣe introduce ara ẹ̀ as Jehovah Nissi. Sáàmù tó Jehovah Nissi means the Lord is my banner. Olùsọ̀rọ̀ máa ń sí Kìrìsìtẹ́nì á sọ pé mo ti gbé ọ̀págun Ọlọ́run mo gbé bánà yẹn ni. Òun ni wọ́n ń pè ní Jehovah Nissi. Nígbà tí èèyàn bá ń ja ogun tá a mọ̀ pé ogun leléyìí orúkọ tá a fi ń ja ogun òun ni tá a bá fẹ́ pe orúkọ Ọlọ́run lásìkò náà láti fi gbàdúrà à ń sọ pé Jehovah Nissi nítorí Mósè pé ọ̀tà kalẹ̀ ń bẹ̀ ó sì pe orúkọ Ọlọ́run ní Jehovah Nissi anytime tá a bá ṣe rìfáà sí pé ọ̀tà tí Mósè gbé kalẹ̀ yẹn Jehovah Nissi Olúwa Ọlọ́run ọmọ wa dìde Olúwa sì ń jà a máa rí next chapter tá a máa ṣe a máa rí pé Olúwa dìde ó sì jà lóòótọ́ fún àwọn èèyàn rẹ̀. So as you understand sí ìdí tí Hámánì tó fi fẹ́ pa àwọn Júù tó fi fẹ́ pa wọ́n run. Ṣùgbọ́n ká tó lọ kà á ṣe rí Hámánì nínú Bible ó dúró fún ó ní spiritual meaning ó dúró fún ẹran ara flesh anytime táwọn èèyàn bá teach nípa àwọn Amalekite is about the flesh. Anytime you say the Amalek, people in the Bible ẹ ti mọ̀ pé
okay flesh lèèyàn ń sọ̀rọ̀ nípa ẹ̀ ara ẹran ṣẹ́rí téèyàn bá pa ara ẹran bọ́lọ́run ṣe sọ pé kí wọ́n lọ destroy gbogbo àwọn Amalekite yẹn wàhálà ni flesh máa ń fà o wàhálà ni o flesh ló máa ń jẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ tá à ń ṣe òun ló máa ń jẹ́ kó wà o a lè rò lọ́kàn ṣùgbọ́n ara ló máa ń jẹ́ ká ṣe gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyẹn torí ẹ̀ ni Apostle Paul ṣe sọ ní 1 Corinthians 15:31 wípé I die daily pé lójoojúmọ́ lòun fi ara òun lòun kú sí òun ó kú sí fàyàrá ẹ̀ lójoojúmọ́ ni wípé torí àwọn nǹkan tóun ò fẹ́ ṣe òun máa ń rí pé òun máa ń ṣe wọ́n kò wù lọ́kàn láti ṣe but òun máa ń ṣe bára ṣe máa ń ṣe nìyẹn o tẹ́ bá fẹ́ gbà wẹ̀ sí ni bóyá kò kì í ṣe yín o tẹ́ bá fẹ́ gbà wẹ̀ sí tí n bá sọ pé mo fẹ́ gbà wẹ̀ bí tẹ̀lé má pa mí àtọ̀ the moment má ti lè sọ pé látàárọ̀ ọ̀la lórúkọ Jésù àwẹ̀ bẹ̀rẹ̀ láàárọ̀ yẹn ibi àmọ̀ pé bí nígbà yẹn gangan lè jábẹ̀rẹ̀ sí ni mà pa mí nígbà yẹn gangan ni mú láti fight ẹ̀ ni mo láti fight ẹ̀ wípé èmi ni mò ń control body ò lè control mi o I bring my body into subjection bí Apostle Paul ṣe sọ you have to this body téèyàn bá ṣọ́ra flesh yìí kó má kó bá èèyàn so anytime you hear Amalek is referring to the flesh ni gbogbo ẹ̀ṣẹ̀ ìfẹ́kùfẹ́ ara ni Bible pé ìfẹ́kùfẹ́ ara ni Galatians chapter 5:24 àwọn tí ìṣó ti Kristi Jésù ti kan ara mọ́ àgbélébùú téèyàn ò bá kan ara mọ́ àgbélébùú ara yìí ló máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣubú o òun ni o pásọ̀ tó ti lọ sókè tó ti di gbogbo ẹ̀ tí gbogbo ara yìí lè mú kó tì ṣubú kó má jẹ́ kó rọrùn wọ̀ flesh so we have to crucify the flesh aláti máa kan ara mọ́ àgbélébùú mo kàn fẹ́ ká mọ̀ the spiritual meaning àwọn Amalek what Amalek stands for in the Bible ni ẹ wá jẹ́ ká lọ sí story chapter 3 gangan chapter 3 Hámánì dìtẹ̀ láti pa àwọn Júù run lẹ́yìn nǹkan wọ̀nyí a mọ̀ pé lẹ́yìn nǹkan wọ̀nyí ni pé Esther ti wá di ayaba Esther ti di queen agbára ti wà lọ́wọ́ Esther so Sátánì náà gbé èèyàn tiẹ̀ náà dìde òun náà gbé Hámánì òun náà gbé dìde so lẹ́yìn nǹkan wọ̀nyí ni Ahasuérusi ọba gbé Hámánì ọmọ Mẹ̀dátà ará Ágágì ó gbéga ó sì gbé e lékè ó sì fi ìjókòó rẹ̀ lékè gbogbo àwọn ìjòyè tí ó wà pẹ̀lú rẹ̀. ṣe rí inú tí nǹkan bá ń ṣẹlẹ̀ tẹ́ bá fẹ́ mọ̀ wípé Sátánì ló wà ń bẹ̀ ó ní nǹkan kan tá a máa ń pè ní litmus test nǹkan kan téèyàn lè fi mọ̀ wípé eléyìí Sátánì ló ń ṣe eléyìí so I have to rebuke Sátánì gangan ni ẹni tí mo máa rebuke eléyìí ò kì í ṣe pé wàhálà àbí kinní kankan Sátánì gangan ló wà ní kinní yìí ó lọ́wọ́ nǹkan mẹ́ta téèyàn máa rò tó bá ti wà ń bẹ̀ ẹ sì mọ̀ pé Sátánì wà nínú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí níbi tí irọ́ bá ti wà ṣe mọ̀ pé Sátánì Bible sọ pé òun ni father of lies níbi tí irọ́ bá ti wà ẹ sì mọ̀ pé Sátánì ni níbi tí confusion kí ni confusion Yorùbá ìpòrúurú àbí èdè àìyedè níbi tó bá ti wà ẹ ti mọ̀ wípé Sátánì ló wà nídìí ẹ̀ níbi tí tán bá ti accuse brethren ṣẹ̀mọ̀ pé olùfisùn ní Bible pé olùfisùn àwọn arákùnrin tán bá ti yàn accuse ẹ ti mọ̀ pé Sátánì ni tẹ́ bá wo chapter 3 ẹ rí pé mẹ́tẹ̀ẹ̀ta ló wà ń bẹ̀ bó ṣe parọ́ mọ́ àwọn Júù wípé wọn tẹ̀lé òfin ọba gbogbo àwọn Júù ló ń rú òfin ọba ẹ sì mọ̀ pé irọ́ lélẹ́yìí ó wá accuse wọn níwájú ọba ni is the accuser of brethren kó lọ bá ọba kó sọ pé èèyàn kan ló ṣẹ̀ òun o gbogbo àwọn ará Júù kó tiẹ̀ porúkọ wọn ó kàn certain people ló pè wọ́n láti create confusion ẹ rí i pé ńgbà tó bá máa fi issue decree tí kò mọ̀ wípé decree tó ń fọwọ́ sí gangan ló máa pa ìyàwó tó ń ṣe ìpè sílé ọba gan fún rẹ̀ ò tí ì mọ̀ kẹ máa wo bí Sátánì ṣe ń ṣiṣẹ́ so
ìgbà táwọn èèyàn máa fi gbọ́ ó kàn create confusion ni láàárín àwọn èèyàn pé kí leléyìí kí lè fẹ́ pa àwọn èèyàn rí irú fún kò yí àwọn èèyàn pé what is going on. tó tẹ́ bá ti rí nǹkan mẹ́ta yẹn ẹ ti mọ̀ pé sàtánì ló ń ṣiṣẹ́ tẹ́ bá wo àwọn èdè tó lò ń bẹ̀ láti parun ká pa wọ́n run ká ru wọ́n pátápátá gbogbo nǹkan tí wọ́n ní kí n lọ gbà á máa fún ọba ní owó ṣòwò ara ẹ̀ ni kò ń ṣòwò ara ẹ̀ ó máa gbà lọ́wọ́ àwọn Júù náà ni. so trick sátánì máa ń lò náà lélẹ́yìí kò yàtọ̀. If only you can worship me, I will give ni I will give náà ló fi ń gba ọkàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó fi ń gba sọ́ńtà sóòlù wọn fún. Kí ló fẹ́ ṣówó ni màá fún ẹ lówó àgbà sóòlù wọn. Kí ló fẹ́ ṣọmọ ni màá fún ẹ lọ́mọ àgbà sóòlù wọn. Whatever is it that you want, kò ṣe problem fún sátánì á fún ọ ṣùgbọ́n sóòlù ẹ ìyẹn gangan ni sátánì ń wá. Níbi tó bá ti ń di pé just worship me, all you have to do is just worship me. Ìwọ sáà ti kúnlẹ̀ fún mi, wólẹ̀ fún mi, as long as you worship me, that's it. So you see all these things ní chapter yìí. So ẹ ti mọ̀ eléyìí, this chapter is the work of Satan. Iṣẹ́ Sátánì òun ni. Hello. Okay. Mo rò pé àbò ti já torí mi gbọ́ voice ẹni mi gbọ́. Okay. So mo fẹ́ ká mọ̀ wípé Sátánì wà ní gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí. So ní verse 2, gbogbo àwọn ìránṣẹ́ ọba tí wọ́n wà ní ẹnu ọ̀nà ọba kúnlẹ̀ wọ́n sì ń wólẹ̀ fún Hámánì nítorí ọba ti pàṣẹ bẹ́ẹ̀ nítorí rẹ̀. Ṣùgbọ́n Mọ́dékáì kò kúnlẹ̀ bẹ́ẹ̀ ni kò sì wólẹ̀ fún un. Nígbà náà ni àwọn ìránṣẹ́ ọba tí wọ́n wà ní ẹnu ọ̀nà ọba wí fún Mọ́dékáì pé èyí ṣe tí ìwọ fi ń ré òfin ọba kọjá. Ó sì ṣe nígbà tí wọ́n ti wí fún un lójoojúmọ́ tí òun kò sì gbọ́ tiwọn. Wọ́n sọ fún Hámánì láti wo bí ọ̀ràn Mọ́dékáì yóò ti lè rí. Nítorí òun ti wí fún wọn pé ènìyàn Júdà ni òun. Ó ti sọ fún wọn pé ìdí tí mi fi lè wólẹ̀ fún Hámánì ni wípé ènìyàn Júdà ni mí. Ènìyàn Júdà sì rèé wọn kì í wólẹ̀ fún àwọn Ágágì. Ifá wọn kì í wólẹ̀ fún àwọn èèyàn míì lẹ́yìn Ọlọ́run. Olúwa Ọlọ́run Ísírẹ́lì nìkan làwọn máa ń wólẹ̀ fún. Wọn ń wólẹ̀ fún yàn mìíràn. So but òun yìí òun ti ní personal ó ti ní kí ni personal ìjà ìrandíran ti wà láàárín Mọ́dékáì àti Hámánì bí mo ṣe ṣàlàyé fún wa níbẹ̀rẹ̀. So nígbà tí Hámánì sì rí i pé Mọ́dékáì kò kúnlẹ̀ bẹ́ẹ̀ ni kò wólẹ̀ fún òun, nígbà náà ni Hámánì kún fún ìbínú. Ó sì jẹ́ àbùkù lójú rẹ̀. Ẹ máa wo ìgbéraga ẹ̀ o. Ṣé mo pé ibi tí ìgbéraga bá ti wà ti mọ̀ pé Sátánì ni. Ìgbéraga yìí náà òun fi lé kúrò lọ́rùn. Mo fẹ́ di Ọlọ́run. Èmi náà fẹ́ jókòó sórí àga bí Ọlọ́run. Mo fẹ́ ká máa worship mi, mo fẹ́ ká máa forí balẹ̀ fún mi. Ṣé bó náà Ọlọ́run fi lé kúrò lọ́rùn. So ìgbéraga yẹn náà ni wàhálà. So ó sì jẹ́ àbùkù lójú rẹ̀ láti gbé ọwọ́ rẹ̀ lé Mọ́dékáì nìkan nítorí wọ́n ti fi àwọn ènìyàn Mọ́dékáì hàn. Nítorí náà gbogbo àwọn Júù ẹ̀ríkó ìkan tí Sátánì ń wá gangan nìyẹn pé ìtọ́jọba Mọ́dékáì o gbogbo àwọn ará Júù òun ní nǹkan tí mo fẹ́ kó ṣe nìyẹn kò ń sọ̀rọ̀ Mọ́dékáì. So gbogbo àwọn Júù tó wà ní gbogbo ìjọba Ahasuérusi ọba ni o kò kí sàwọn tó ń gbé ní Páṣíà nìkan àtàwọn tó ti padà lọ sí Jerusalem. So as long as ká bẹ ọba náà lọ sí wa as long as you are a Jew àwọn yẹn gangan gbogbo wọn ni ọ̀tá Hámánì. So tí ó wà ní gbogbo ìjọba Ahasuérusi ni Hámánì wá ọ̀nà láti parun. Hámánì ń wá ọ̀nà láti pa wọ́n run ni kò kìí ṣe ọ̀rọ̀ Mọ́dékáì. Ṣebí ìka tó bá ṣẹ̀ ló bá máa ń gé. Ṣebí Mọ́dékáì ló ṣẹ̀. Kò ṣe pa Mọ́dékáì kó fi àwọn tó kù sílẹ̀. Kẹlẹ̀ mọ̀ pé kò kìí ṣe ọ̀rọ̀ pé Hámánì nìkan pé Sátánì ló ń ṣe gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Sátánì wá ó sì máa pa gbogbo àwọn Júù láti pa wọ́n run. Àní àwọn ènìyàn Mọ́dékáì. Verse 7. So ní oṣù kìíní èyí ni oṣù Nìsánì ní ọdún 12 ìjọba
Ahasuerusi ọba Esther ti di queen nísìnyí for almost 5 years. Esther ti wà ń bẹ̀ for almost 5 years. Ọba ò sì tí ì mọ̀ wípé Jew ni Esther. So wọ́n dá Púrúmì yẹn bí ìbò ni bí pé kán mú owó kàn jù sílẹ̀ orí àbí ìrùsẹ̀mọ̀ kéèyàn kan mú orí àbí má ṣe máa ń ṣe ìlú olden days nìyẹn. So wọ́n ṣe ìbò láti mọ ọjọ́ tí ó máa dáa fún Hámánì láti pa gbogbo àwọn ará Júù àti oṣù tó máa ṣeé ṣe fún wọn láti pa gbogbo àwọn ará Júù. So wọ́n ṣe é láti ọjọ́ sí ọjọ́ láti oṣù títí dé oṣù. Wọ́n decide wípé okay tó bá di oṣù 12 ni àwọn máa carry out irú nǹkan tí wọ́n ń plan. Ìwé Proverbs ẹ̀jẹ̀ mọ́ ẹ̀ bá mi ka Proverbs 16:33 ẹ̀ tó bá mi rí. Proverbs 16:33 in Yorùbá. Ìwé òwe. Àṣẹ kèké dà sí ìṣẹ́po aṣọ ṣùgbọ́n gbogbo ìdájọ́ rẹ̀ lọ́wọ́ Olúwa ni. Even though nígbà tá a bá ń ṣe kèké tó ń ṣe yẹn result ẹ̀ Ọlọ́run gangan ló máa ń jẹ́ kí wọ́n ṣe páàsì yẹn Yorùbá mi kìíyan. Okay tán bá ti ṣe ìdìbò yẹn answer ẹ̀ èsì ẹ̀ Ọlọ́run fúnra wọn gangan ló máa ń fún wọn ní èsì even though wọn ò mọ̀ pé Ọlọ́run ni. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ Hámánì ò sì sọ pé kán lọ pa wọ́n nù within 1 week láàrin ọ̀sẹ̀ kan kò sọ bẹ́ẹ̀ ó fún wọn láyè ó ní kán dúró di oṣù 12 nígbà yẹn ló máa easy fún wọn láti lọ pa gbogbo àwọn Júù ṣùgbọ́n Ọlọ́run mọ̀ọ́mọ̀ fún láyè so that gbogbo nǹkan tó yẹ káwọn èèyàn ń lè ṣe láti jẹ́ kí láti pa gbogbo kíní yẹn rẹ́ òun ni gbogbo ẹ̀ ṣe ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so Ọlọ́run mọ̀ ń pa kíní ìbò tí wọ́n ṣe. So ní verse 8 Hámánì sì sọ fún Ahasuerusi ọba pé àwọn ènìyàn kan fọ́n káàkiri ṣẹ́rí bí Sátánì ṣe máa ń parọ́ kò ṣe sọ fún ọba wípé àwọn ará Júù ká ló sọ pé àwọn ará Júù immediately ọba sì mọ̀ pé àwọn èèyàn Ọlọ́run tí wọ́n ṣẹ̀ kúrò nínú ìgbèkùn ni ìyẹn lè change ọkàn ọba ṣùgbọ́n kò sọ bẹ́ẹ̀ ó ní àwọn ènìyàn kan ṣọ́ọ̀ṣì àwọn èèyàn kan ṣá lásán tán fọ́ káàkiri wọn ò ní settlement kò síbi tán wà wọ́n kàn fọ́ káàkiri ni wọ́n sì túká láàrin àwọn ènìyàn ní gbogbo ìgbèríko ìjọba rẹ̀ òfin wọn sì yàtọ̀ sí ti gbogbo ènìyàn ẹ gbọ́ ṣé òfin àwọn ará Júù tó wà ńbẹ̀ ṣó yàtọ̀ sí tàwọn ará Pẹ́ṣíà tó wà ńbẹ̀ yìí. Mo bi wá ní question ni o everybody dákẹ́ mo fẹ́ yẹ bẹ́ẹ̀ fọ́lò ni o ṣé bófin kan náà ni. Òfin kan náà jọ ń fọ́lò. So father of lies bàbá onírọ́ bàbá èké ló ń sọ̀rọ̀ ó ní òfin wọn sì yàtọ̀ sí ti gbogbo ènìyàn bẹ́ẹ̀ ni wọn kò sì pa òfin ọba mọ́ sẹ́ni pé ló pa wọn pa òfin ọba mọ́ nítorí náà kò yẹ fún ọba láti dá wọn sí. So verse 9 bí ó bá wù ọba jẹ́ kí akọ̀wé rẹ̀ pé kí a run wọ́n ẹ máa gbọ́ àwọn language Sátánì o ẹ máa rántí John 10:10 ṣàrántí John 10:10 ministry Sátánì. He has come to kill, to shoot and to destroy. Jálè láti pàṣẹ láti parun. Bẹ́ẹ̀ ni ẹ rí pé èdè yẹn ni Hámánì ń lò kí a pa wọ́n run èmi ó sì wọ́n 1000 tálẹ́ǹtì fàdákà bó ṣe máa ń ṣe nìyẹn máa ń wọ́n 1000 àwọn sọ pé equivalent ẹ̀ $33 million. Ṣèmùkọ́ bá iṣẹ́ ètò ogun dé láti Greece ni ogun tó lùsì ní rẹpẹtẹ ogun tó lọ́jà tó lùsì ní rẹpẹtẹ so ó mọ̀ pé tọ́ba bá tún gbọ́ pé owó máa gbàbẹ̀ wọlé ọba máa sọ pé that is okay àmì àlìs àwọn yẹn wọn fún bọ́ọ̀rọ̀ sí mi lẹ́nu wọn gba òfin so they can go kẹgbowó lọ́wọ́ wọn and àwọn Júù dẹ̀rẹ́ ṣe mọ̀ pé alábùkún fún ni Júù gbogbo ibi tí Júù bá ti wà wọ́n máa ń lówó nítorí Ọlọ́run máa ń bùkún fún Júù ní gidi so ó fẹ́ gba owó yìí lọ́wọ́ àwọn Júù ni láti fún ọba so fún àwọn tí a fi iṣẹ́ náà rán kí wọ́n kí ó lè mú wá sínú ilé ìṣúra ọba verse 10 ọba sì bọ́ òrùka rẹ̀ kúrò ní ọwọ́ rẹ̀ ó sì fi fún Hámánì ọmọ Mẹ́dátà ará Ágágì ọ̀tá àwọn Júù
ẹni tí Hámánì jẹ́ nìyẹn, ọ̀tá àwọn Júù, kò kì í ṣe ọ̀tá Mọ́dékáì, ọ̀tá àwọn Júù ni Sátánì ni Antichrist, Sátánì ni. Ọ̀nà wo la fẹ́ fi gbà tí Jésù ò ṣe ní wá sáyé, òun ni gbogbo nǹkan tí Hámánì ṣe. Verse 11, ọba sì wí fún Hámánì pé a fi fàdákà náà bù ọ́ àti àwọn ènìyàn náà pẹ̀lú láti fi wọ́n ṣe bí ó ti dára lójú rẹ̀. Ṣẹgbọ́n kan tó bá sọ pé nǹkan tó bá wù ọ́ ló lè ṣe pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n ní àti àwọn èèyàn. Bí Sátánì ṣe máa ń ṣe leléyìí o, kò sí ìyípadà o, bó ṣe máa ń ṣe nìyẹn o. Ó lè wọlé onílé báyìí tó bá mọ̀ pé òun fẹ́ gbógun tì á gbéyàn kan dìde tó máa bẹ̀rẹ̀ sí ní máa ṣe oríṣiríṣi. Wọ́n á set up satanic calendar tó ṣe ń bì bí Sátánì ṣe máa ń ṣẹ̀ṣẹ̀ ẹ̀ nìyẹn o. Ṣùgbọ́n ní orúkọ Jésù Kristi, gbogbo satanic calendar tí wọ́n sì lè ṣe fún wa, àbáwọn ọmọ wa ni, àbáwọn ọmọ ni, ní ọlá Bible study tá à ń ṣe léyìí, ní orúkọ Jésù Kristi, mo bàjẹ́ ní orúkọ Jésù. Àmín Jésù. Àmín. Bó ṣe máa ń ṣe nìyẹn, ọmọ tó yẹ kó ti lọ́kọ at the age of 21, wọ́n ti lè lọ kọ́ sílẹ̀ nínú kàlẹ́ndà Sátánì ká lọ sọ pé kò ní lọ́kọ until the age of 45. Ètò yẹ kó ti bímọ at 40, wọ́n ti wà at 20, wọ́n ti lè kọ́, wọ́n á ti yí. Àwa di pé ènìyàn àkàndẹ̀ wa máa gbàdúrà. Bí Sátánì ṣe máa ń ṣe nìyẹn o. Bó ṣe máa ń operate ní satanic calendar, òun ló máa ń lò tó fi máa ń ṣeṣẹ́ ibi tí wọ́n ń ṣe. Ẹjọ́ tẹ́ bá tún délé kẹ́ gbà á ní àdúrà ní gidi ni o. Ẹ tó bá rí pé dìlé wà ní ẹni èrè ayé o, kó gbà á ní àdúrà ní gidi ni pé gbogbo satanic calendar kí ni ní Yorùbá náà, gbogbo kàlẹ́ndà èṣù tó ti lè kọ sílẹ̀ fún yàn àbí fún ọmọ, ká fi ẹ̀jẹ̀ Jésù ká fi bàjẹ́, ká fi iná ẹ̀mí mímọ́ ká fi tó dànù lórúkọ Jésù. Verse 12, nígbà náà lè a pe àwọn akọ̀wé ọba ní ọjọ́ 13 oṣù kìíní, a sì kọ̀wé gẹ́gẹ́ bí gbogbo ohun tí Hámánì ti parí àṣẹ fún àwọn baálẹ̀ ọba àti fún àwọn onídàájọ́ tí ó jẹ́ olórí gbogbo ìgbèríko àti fún àwọn olórí olúkúlùkù ènìyàn ìgbèríko gbogbo gẹ́gẹ́ bí ìkọ̀wé rẹ̀ àti fún olúkúlùkù ènìyàn gẹ́gẹ́ bí èdè rẹ̀. Ṣé mọ̀ pé 127 promises ló wà lábẹ́ ọba yìí. So gbogbo promises náà mú lọ. So anywhere tí yóò bá ti wà ní gbogbo àwọn promises yẹn, òun ni wọ́n lọ pín ìwé yìí fún wípé ní ọjọ́ báyìí wọ́n láti pa gbogbo àwọn Júù tó wà ńbẹ̀, wọ́n láti pa wọ́n run. Verse 13, a sì fi ìwé náà rán àwọn oníṣẹ́ sí gbogbo ìgbèríko ọba láti parun. Ẹ máa wo language Sátánì o ní verse 13. Láti parun, láti pa, ṣẹ́rí, àti láti mú kí gbogbo ènìyàn Júdà àti ọ̀dọ́ àti arúgbó, àwọn ọmọdé àti àwọn obìnrin kí ó ṣègbé ní ọjọ́ kan. Can you imagine? Àní ilé ọjọ́ 13 oṣù 12, ìyẹn ó ṣe portion tiwa lórúkọ Jésù, ayẹ́ o, lórúkọ Jésù, àwa jẹ́ lórúkọ Jésù. Nítorí tí Sátánì tó bá ti gbé plan ẹ̀, tó bá ti gbé sílẹ̀ báyìí, Ọlọ́run ti mọ̀ pé ó máa gbé plan ẹ̀ sílẹ̀, Ọlọ́run sì ti bàjẹ́. Ṣùgbọ́n kò wá ṣe pé Ọlọ́run bàjẹ́ nìkan, Ọlọ́run máa ń jẹ́ kí Sátánì fún rẹ̀ kó sínú trap tó bá ti gbélẹ̀ ni. Tó bá ti dẹ́ bẹ́ẹ̀ bá fún rẹ̀ ló máa kó sí. Àánú ọ̀wọ̀n táàmì máa ń ṣe ni nítorí pé ẹni tó bá bùkún fún mi Ọlọ́run á bùkún fún, ẹni tó bá sì kàn sí mi Ọlọ́run máa gbé gẹ́gùn ni. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ. Ó ní he that digs a pit ni ẹni tó bá gbẹ́, ẹ bá mi kó subscription yẹn Yorùbá, ẹni tó bá mọ̀ ní Yorùbá, he that digs a pit shall fall into it. Ẹ bá mi sọ ní Yorùbá, ẹni tó bá mọ̀. Ẹni tó bá gbẹ́ kòtò á bọ́ sínú. Ẹni tó bá ti gbẹ́ kòtò sílẹ̀, òun ló máa ń kó sínú rẹ̀. Tó bá lọ gbẹ́ kòtò, ó gbẹ́ fúnra ẹni. Mi ò nídìí láti mọ̀ nítorí bẹ́ẹ̀ lọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ fún mi. Ó bá ti gbẹ́ orí ara ẹ ló máa fi di. Èmi ò tẹ̀ ní bá ẹ bẹ̀bẹ̀. Mi ní bá ẹ bẹ̀ Ọlọ́run pé kó jọ kó ṣàánú fún ẹ. Torí ìwọ ló lọ gbẹ́. Nǹkan tó lọ gbẹ́ yẹn, orí ara ẹ ló máa fi di. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ. Bẹ́ẹ̀ dẹ̀ ló ṣe rí fún Hámánì.
tán bá ti ń plan ibi náà Ọlọ́run á máa wò wọ́n nítorí Ọlọ́run ti mọ̀ pé orí wọn ò ní wọ́n á fi gbé orí wọn ò ní wọ́n á fi gbé scripture tá a sọ yẹn Proverbs 26:27 ní fẹ́ tí ò bá mọ scripture yẹn ìwé òwe 26 ní Yorùbá ìwé òwe mẹ́rìndínlọ́gbọ̀n ẹsẹ̀ mẹ́tàdínlọ́gbọ̀n Proverbs 26:27 bẹ́ẹ̀ ni so mo fẹ́ ká tún wo Isaiah 43:4 tabadélé Isaiah 43:4 torí mo fẹ́ ká mọ àwọn scripture yìí ká tó ṣe chapter 4 ká wo bí ọ̀rọ̀ Ọlọ́run bó ṣe ń wá sí ìmúṣẹ ká lè mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run kò ní agbára ní gidi ẹ bá mi sáré ka Isaiah 43:4 Yorùbá mọ̀ ní kíákíá Isaiah 43:4. Níwọ̀n bí ìwọ ti ṣe iyebíye tó lójú mi tí ìwọ ṣe ọlọ́lá èmi sì ti fẹ́ ọ nítorí náà èmi ò fi ènìyàn rọ́pò rẹ àti ènìyàn dípò ẹ̀mí rẹ. Thank you ma, God bless you ma. Ọlọ́run máa ń fi èèyàn ó máa fi ń dípò tọmọ ẹ̀ ni. Tó bá ti sọ pé o fẹ́ ṣe ọmọ Ọlọ́run láburú báyìí bó ṣe plan ẹ̀yẹn exactly bẹ́ẹ̀ ló máa ṣe lú fún ẹ. Kò ní ìdádúrà kò tún wìrì pé mo tiẹ̀ tún dìkìrì bọ́lọ́run ṣe sọ bẹ́ẹ̀ ló máa ṣe rí. So nígbà tó bá ti sọ ti tiẹ̀ Sátánì sọ ti tiẹ̀ ní o Hámánì sọ ti tiẹ̀ ní o ọba sọ ti tiẹ̀ ní o ibùdó wọn pè ní dìkìrì ní òfin ní kò ṣeé yí padà kò ṣe ṣùgbọ́n kí ni Lamentations 3:27 sọ fún wa Lamentations 3:27 who is it that says a thing and it cometh to pass when the Lord had not commanded? Ẹ bá mi kó tiẹ̀ Yorùbá ẹ̀jọ́. Lamentations 3:27. Ó dára 3:27 Lamentations. Ó dára fún ọkùnrin kí ó gbé àjàgà ní ìgbà èwe rẹ̀. Nǹkan tó wà bẹ́ẹ̀ nìyẹn. Ṣé o nìyẹn? 3:27. Ta ni ẹni tí ń wí? Tí sì ṣẹ nígbà tí Olúwa kò pàṣẹ rẹ̀. That is 37. Oh, 37. 3:37. 37. Thank you, ma. Kálẹ̀ tó ń wí tó sì ń ṣe nígbà tí Olúwa tí kò pàṣẹ rẹ̀. Wọ́n pàṣẹ tiwọn, wọ́n kàn pa á for fun ni o. Gbogbo àṣẹ tí Sátánì ti pa lórí wa lórí àwọn ọmọ lórí ọmọ ọmọ. Ó kàn pa á lásán ni o. Wọ́n pa á for fun ni. Wọ́n kò sí kankan tán lè ṣe. The only God decides when it is over. Ọlọ́run kọ́ ló sọ bẹ́ẹ̀ ó kàn sọ títí ẹ ó sọ tẹnu ẹ ní ọba sọ títí ẹ ní Hámánì sọ títí ẹ ní ṣùgbọ́n Olúwa gangan ló lè jẹ́ kó wá sí ìmúṣẹ in as much Olúwa bá ti gbà kó wá sí ìmúṣẹ wọ́n kàn tanra wọn ni nígbà tá a bá ṣe chapter 4 next week a máa rí i pé wọ́n kàn sọ tara wọn wọ́n sọ tápò ara wọn ni bẹ́ẹ̀ ni so ọ̀rọ̀ ìwé náà ni wọ́n mú káàkiri wọ́n lọ pín káàkiri fún gbogbo àwọn ìgbèríko ṣùgbọ́n ní verse 15 ẹ wá rí àwọn oníṣẹ́ náà jáde lọ wọ́n sì yára nítorí àṣẹ ọba ni a sì pa àṣẹ náà ní Ṣúṣánì ààfin àti ọba àti Hámánì jókòó láti mu ọtí yìí náà ṣáà ni wọ́n mu ṣùgbọ́n ìlú Ṣúṣánì dààmú ṣe rí pé ìlú náà wá dààmú wọ́n tó ìlú yẹn sí confusion gbogbo ibi tó bá ti rú pé kí làwọn èèyàn yìí ṣe tó fẹ́ fi pa wọ́n run báwo lẹ máa ṣe kí lọ́jọ́ kan tẹ̀lé máa pa àwọn ọ̀dọ́ pa obìnrin pa ọkùnrin pa kí ló dé irú ẹ̀ṣẹ̀ wo ni wọ́n ṣe àárọ̀ àwọn èèyàn yìí àjọ ń gbé papọ̀ ni ẹ ti mọ̀ pé Sátánì ló ń ṣe gbogbo ẹ̀ níbi tí confusion bá ti wà tí irọ́ bá ti wà tá a ti ń accuse èèyàn lórí irọ́ ikọ̀ téèyàn ò ṣe tá à ń sọ pé èèyàn ń ṣe bàbá ńlá ìránṣẹ́ Sátánì òun lẹ́ni tó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ tó tá a bá ti rí i pé irú àwọn kan bíi eléyìí wà nínú ayé èèyàn kéèyàn sì tó recognize wípé Sátánì òun ló ṣe irú eléyìí ẹ jẹ́ kí n conclude pẹ̀lú wípé John 10:10 tá a fi bẹ̀rẹ̀ yẹn náà ni mo fẹ́ fi conclude olè kì í wá bí kò ṣe láti jalè àti láti pa àti láti parun ṣùgbọ́n Jésù Kristi ó ní èmi wá kí wọ́n lè ní ìyè
àní kí wọ́n lè ní i lọ́pọ̀lọpọ̀. Jésù Kristi ò kì í parun, ó máa ń fún wa ní ìyè ni. Ọ̀pọ̀lọpọ̀ ọdún tí kò ní ṣe tí káàtì ẹ̀ lè kà òun ni. Sátánì ló máa ń parun, Sátánì ló máa ń jalè, òun ló máa ń gbà nǹkan tí kò ń ṣe títí ẹ, òun ló sì máa ń pa. Ṣùgbọ́n ti Ọlọ́run wa ìyè ni. Tá bá tún kúrò bí ó níbi tá à ń lọ láti lọ máa gbádùn tí kò ní sí àìsàn, tí kò ní sí ẹkún, tí kò ní sí òṣè mọ́, tá máa lọ. Jésù Kristi sọ ní ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 1 títí dé 3. John 14 verse 1-3. Ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. Ẹ gba Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà. Ìbá má ṣe bẹ́ẹ̀ ni ìbá ti sọ fún yín, nítorí èmi ń lọ pèsè àyè sílẹ̀ fún yín. Ẹ gbọ́, ó sọ pé ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà. Kò sọ pé ibùgbé fún gbogbo èèyàn o. Kò sọ pé ibùgbé fún gbogbo èèyàn wà. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà. Ìyẹn ni pé ó mì pé ó wà fún àwa kan, kò ń ṣe fún everybody. So the question is, ṣé ìwọ oníbùgbé lọ́run? Ǹjẹ́ oníbùgbé lọ́run? Ǹjẹ́ àríbi ta kọ orúkọ ẹ sí wípé tó bá dé ibi tí ẹ lè léṣe? Ẹni tí kò bá ní Jésù Kristi, ẹni tí kò bá gba Jésù ní Olúwa àti Olùgbàlà, kò sí orúkọ rẹ̀ nínú ìwé ìyè. Àyèjọ máa ṣiṣẹ́ fọ́lọ́run, o lè jẹ́ general overseer, ó tiẹ̀ lè kọ́ ìjọ 20 pàápàá. Kò ní fi ṣe níwọ̀n ìgbà tó o bá ti fi ayé rẹ fún Jésù Kristi, tó o fi ẹ̀ṣẹ̀ kò fi sílẹ̀, tó o fẹ̀ṣẹ̀ tó fi ṣeré, tó o fẹ̀ṣẹ̀ ṣeré bó ṣe wù ọ́, o ò nílé sọ́run. Ṣùgbọ́n tó bá mọ̀ wípé o fẹ́ nílé sọ́run, o fẹ́ níbùgbé sọ́run, o láti gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà rẹ. O sì láti máa gbé ìgbé ayé mímọ́, o láti máa crucify ara. Amálẹ́kì yẹn, torí ẹni tí ò bá crucify ara máa crucify ẹ. Ara yìí náà ló máa ń fa gbogbo wàhálà. Tẹ́ bá ka Galatians 5, ẹ rí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ara máa ń jẹ́ kí àwọn èèyàn kọ́ṣẹ̀. So a láti crucify body wa, ká crucify body wa, ká lè gbé ìgbé ayé mímọ́, ká lè bá Ọlọ́run jọba, ká lè make it even to the very end. Ṣùgbọ́n tí ò bá ṣe sí ìgbà Jésù Kristi, tó jẹ́ pé o kàn ń lọ ṣọ́ọ̀ṣì ni, òun ṣiṣẹ́ fọ́lọ́run, ó ṣe gbogbo nǹkan o, ṣùgbọ́n òun mọ Jésù Kristi yìí, o tí ì gbà ní Olúwa àti Olùgbàlà rẹ, kò sórúkọ rẹ lọ́run, kò sí mansion kankan tó ń ṣèfi sílẹ̀ fún ọ̀hún àti ìforúkọ ẹ̀ sára mansion kankan. Ṣùgbọ́n Olúwa fẹ́ kó ní ìyè, kò sì ní ọ̀pọ̀lọpọ̀. Ọdún náà lè ká, kò ṣeé kà. Ṣùgbọ́n àwọn tó máa lọ parun pápápá ni tán bá ti wá ti wọnú ajó nínú wọn lọ báyìí, kò kúkú sílé, iná náà ló máa jó wọn lọ forever ni, kò ní jọ́, iná yẹn máa jó wọn lọ ni, ó máa kẹ́ àhó nínú iná yẹn ni. So ẹni tó bá mọ̀ pé òun fẹ́ kóun ní mansion, òun fẹ́ ní ibùgbé sọ́run, àbí ibùgbé tó ti ṣe fún ẹ lọ́run ò fẹ́ kàn gbà á lọ́wọ́ rẹ, nítorí ẹ̀ṣẹ̀ máa ń gbà. Ẹni tí ò bá lè crucify body, tí ò bá lè bá ara wí tó ń fẹ̀ṣẹ̀ ṣeré, Olúwa yìí mímọ́ ni. Mo ti sọ fún wa lórí òkè yìí, passport òní born again o, visa àti débẹ̀ ìwà mímọ́ ni o, holiness. Ẹni tí kò bá gbé ìgbé ayé mímọ́ kò lè bá Ọlọ́run, kò lè bá jọba. Tó bá ṣetán láti gba Jésù Kristi, kó jẹ́ ká jọ gba àdúrà. Àbí o ti gba Jésù Kristi rí, ṣùgbọ́n nígbà tí Sátánì ti tàn ẹ́, bó ṣe máa ń tàn èèyàn nìyẹn, ṣówó ló fẹ́ máa fún ẹ, ṣọ́mọ ni, kí ni ìṣòro ẹ gbé wá, máa bá ẹ sọ́ọ̀fù ẹ̀, ṣùgbọ́n ó ti gba ọkàn rẹ. Sóòlù ẹ ló ń fẹ́, kò sí nǹkan tó fẹ́ ju sóòlù ẹ lọ. Ìwọ ṣáà ti wọ́sìpù òun, ó ti tán, ṣùgbọ́n oore ọ̀fẹ́ wà fún ọ. Ọlọ́run wa is a God of new beginning. O lè parí ọdún yìí dáadáa, kó kúrò lábẹ́ Sátánì, kò sì di ọmọ Ọlọ́run, kán sì tún máa kọ́ mansion ní ìfún ẹ lọ́run. Kẹjẹ́ ká jọ gba àdúrà tó bá ti ṣe tán láti gba Jésù Kristi. Àbò ti backslide lọ rẹpẹtẹ, ó dẹ̀ fẹ́ padà wá láti gba Jésù Kristi yìí. Ṣé òbí ló kọ ni pé níbo ló kọ́lé rẹ sí? Mo kọ́lé ní sórí àpáta.
èmi kò fẹ́ kọ́lé gbé lọ́rùn. Mo fẹ́ ìgbàlà, ìgbàlà mo fẹ́. Mo kọ́lé ní sórí àpáta ayérayé. Mo kọ́lé ní sórí àpáta ayérayé. Tó bá fẹ́ kọ́lé rẹ sórí Jésù Kristi, ó ní àpáta ayérayé. Tó bá ti ṣe tán, kó jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo máa rà mí. Olúwa, mo máa rà mí. Mo máa rà mí ní ẹlẹ́ṣẹ̀. Nítorí tèmi, lẹ́ṣẹ̀ fún ikú oró lórí igi àgbélébùú. Lórí igi àgbélébùú Jésù. Ẹ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Ẹ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Ẹ fi ẹ̀jẹ̀ yín ẹ fi fọ gbogbo ẹ̀ṣẹ̀ mi pátápátá. Ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi nù pátápátá. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Èmi náà fẹ́ bá yín jíǹde bẹ́ ṣe jíǹde lọ́jọ́ kẹta ní ọjọ́ àjíǹde. Èmi náà fẹ́ bá yín jíǹde bẹ́ ṣe jíǹde ní ọjọ́ kẹta ní ọjọ́ àjíǹde. Àmín. Olúwa sì ti kọ orúkọ yín sínú ìwé ìyè. Wọ́n á sì ti máa kọ ìwé tí yín máa ń sàn tí yín náà wọ́n á sì máa kọ. Ṣé ní kò sí bí èèyàn ṣe lè lówó tó láyé yìí? Bíbi géètì ṣe wà yẹn bí ò bá gba Jésù Kristi kò lè ní máa ń sàn lọ́rùn o. Owó ẹ̀ ò lè rà o. Gbogbo owó tó wà láyé yìí lápapọ̀ kò lè ra ẹyọ kan mansion tó wà lọ́rùn kò lè rà o. Ṣùgbọ́n ẹni tó bá ti ní Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ̀ tó sì ń gbé ìgbé ayé mímọ́ bẹ́ẹ̀ láti kọ́ mansion bẹ́ẹ̀ láti kọ́ fún lọ́rùn lórúkọ Jésù àníkùnà ìjọba ọ̀run lórúkọ Jésù. Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. God bless you all. Thank you and thank you very much. God bless you. Thank you.